ọjọ́ ayọ̀ lọ́jọ́ ìbí ẹni jẹ́ o ọjọ́ ìdùnnú ọjọ́ ire ni òní ọjọ́ ìkarùndínlógún oṣù kejìlá ọdún ní ṣàyájọ́ ọjọ́ tí ó lóríire aláyẹ̀rẹ̀ adùn bá wáyé adùn bá ròde Dáre Adébọ̀wálé Hakeem ọmọ Adéyanjú kọ́mọ omi ayé olóríire tó lò ní dákun mọ́ dágọ́jọ́gọ́jọ́ tó rọ́dún rẹ̀ lóde èmi ò dédé wá o ò dédé bọ́ sí gbàgede Mr and Mrs Ọlárẹ̀wájú Olúwafúnmiládé Sàkáàdá ńlá àtàwọn ọmọ wọn àwọn ni wọ́n rán mi wá bí wọ́n ní kí n wá kí ẹni yìí ẹni ẹ̀yẹ wọ́n nítorí bí Adébọ̀wálé sí dára nílé wọ́n ní bẹ́ẹ̀ ló tún wù yìí bẹ́ẹ̀ ló tún wù yìí bẹ́ẹ̀ ló tún wù yìí láwùjọ aṣọ iyì rẹ̀ ò wá ní fàyà lórúkọ lọ́rùn ọba adé orí obìnrin rere Miranda MacArthur Adéyanjú ìwọ ló lò ní o ayọ̀rẹ́ ọmọ ní ìbànújẹ́ láṣáda ní wáyé ó tí ìyá káwárẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀ èmi fẹ́ kì í yọ bí ológun ẹrú má kì í yọ bí oníwọ̀fà ọgbọ̀n torí mo mọ̀lé bàbá tó bí ọlọ́mọ ni ìlàrọ̀gún níṣẹ̀lẹ̀ bàbá rẹ̀ ìlàrọ̀gún ọmọ ògbóyè gbọ́lá o ọmọ agógùn wa kò tó ìlàládé wa àkówórà dérí ọmọ ògbìn ìgùngbìnlá ògbìnlágbìngùn ìlàsọ olóko oògùn mi dùgbẹ́dùgbẹ́ lókè ajá ẹ bá jẹ́ ká fi ìlàjì yóò ká fògùn ọmọ ládàgbà ìlàrọ̀gún ọmọ ògbóyè ọmọ alára ọmọ ajérò ọ̀rọ̀gún ọmọ ṣẹ́kù alárabá ọba wúṣọwúṣọ ọjọ́ ọ̀rọ̀gún ti dẹ́kun okùn ṣíṣẹ́ lọ́jọ́ ọjọ́ sí bébí ni alára ti jáwọ́ nínú aṣọ híhun ọ̀rọ̀gún ọmọ ògbóyè gbọ́lá ìlú rẹ̀rú ò gbọ́dọ̀ wú ọbẹ̀ ìwọ̀fà ò gbọ́dọ̀ sùn ọmọ ewúrẹ́ ìlànìjẹ́ lẹ́sẹ̀ gbàgede àgùntàn ìlànìjẹ́ lẹ́sẹ̀ yàrá àkùkọ gàgàrà ó di kíkọ lálẹ́dẹ̀ ìlànìjọ́sí ọgbẹ́ tẹ̀wẹ́tẹ̀wẹ́ o tẹ̀wẹ́tẹ̀wẹ́ ni mo yàn kọ ìhòòhò ni mo yàn kara ìlàrọ̀gún ọmọ àgùnbẹ́ onílẹ̀ obì ọ̀rọ̀gún pa lórí oyè ó dá jẹ́ agbóló àjẹpá lórí oyè ó dá aṣíwọ́ àtìlá àtẹ̀kọ́ bẹ́bí yìí ló jẹ́ bàbá tirẹ̀ ó tún ti yá o bàbá Chance bàbá Hannah bàbá Genesis bàbá Daniel mo fẹ́ bá ọ délé ìyá rẹ̀ torí ẹyẹ kì í fapá kan fò nínú ayé ń bí a kì í nílé bàbá kámọ́mọ́ nílé ìyá rárá Ìtàpá-Èkìtì níṣẹ̀lẹ̀ ọlọ́kọ̀ tó wà ó wáyé àbá ọmọ pé nílé ìyá rẹ̀ ẹ̀yin lọ́mọ ẹ̀ṣọ́ àrùtà ègìrì òkè ẹ̀ṣọ́ àrùtà ègìrì òkè ẹ̀ṣọ́ àrùtà ire bí ègìrì òkè ire mi ẹ̀ṣọ́ àrùtà ire bí ègìrì òkè ń bá sùn ọmọ ẹ̀ṣọ́ àrùtà mẹ́rù wẹsẹ̀ ọmọ òkèlè láì tí mọ́tò láyà kó kéwú lérí jùgùn máa mọ́ta díà lọ ọmọ olóbì ìkọṣẹ́ nínú ọ̀ni kọ́ ọ̀sẹ̀rù ayamọ́ ni ẹ̀kàn ìṣojú rírọ̀ kọ́ o èsì dálẹ̀ ibi tí ni ọmọ wa ọmọ ẹkùn ọmọ aláèdè àjígbá ọmọ eléyìí kùlẹ̀ àdéwúre kẹ́yìn aṣọ àrìṣà òkè jẹ́mìlá kémi àríbí ìtolúlé kọ́ ọba dàbí ìtolúlé wà kọ́yọ́ ládìbí tẹ́rẹ̀ ìtàpáyẹ̀nà títí kò ta hàn dàbọ̀ ọ̀nà yíyẹ̀ ọmọ àṣìbẹ́ ò táyà yíyọ̀ bébè ni wọ́n pòkì ilé ìyá rẹ̀ àṣeyí ṣàmọ́dún o lórúkọ lọ́rùn ọba Dáre Adébọ̀wálé Hakeem Adéyanjú adé orí Miranda MacArthur Adéyanjú ó tẹ̀lé yípa o
nínú àṣẹ ìrọ̀rùn USA ló fi ṣe bùgbé ọmọ ńlọrẹ ni ó sì túmọ̀ bọ̀ ọ̀rẹ́ ní lórúkọ lọ́rùn ọba. Mr and Mrs Ọlánrewájú Olúwafúnmiládé Sàká Adánlá àtàwọn ọmọ wọn wọ́n ní kò sí bọ́ ti pẹ́ láyé tó ọmọ Adéyanjú ọmọ ní báwọn kẹ́ oníṣòro lórúkọ lọ́rùn ọba.